ẹ̀yin wo lẹ tó sọ pé mọ̀mọ́ ti ní antivirus ṣé ẹ̀yin kọ́ lẹ máa pàyà yìí báyìí mọ̀mọ́ oníkara wọn òfò oníkara wọn onídọ̀tí bó ṣe ń tutọ́ sínú kara wọn ayé yín ti bàjẹ́ má ṣé ìkara wọn tẹ́ ẹ ní lẹ́rí bẹ́yẹn pẹ̀lú ìkara wọn lọ́wọ́ làwọn wọn yóò rí nǹkan kan ṣe inú ayé tó ń dókó kiri wúyọ̀ ìkara wọn help ẹ lọ mú kara wọn ìgbín ẹ lọ rà á ní ibi tó ti ń ta àwọn artifact ẹ gbé wá sórí social media yẹn tutọ́ sínú kara wọn ṣé tọ́nà máa ń tu sínú kara wọn oògùn tó bá dá yín lójú ẹ ní ìdásíwá tutọ́ sí fún lójú wa lórí social media náà mọ̀mọ́ láì má gbé kara wọn gan ṣé ayé ò ti máa ṣe yín mọ̀mọ́ láì má lo kara wọn gan pẹ̀lú frustration tó bá yín lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé ayé ò ti máa ṣe yín náà ń gba gbogbo endorsement lọ́wọ́ yín náà ń gba advert náà ń gba gbogbo monetization gbogbo nǹkan náà ti gbà lọ́wọ́ yín ó ti wá kẹ́yìn nìkan wọ́n ń gbé kara wọn táni kara wọn yín help mọ̀mọ́ ẹ kó ṣí abájọ tó ń sọ pé ní antivirus wẹ́n náà tó bá wò yín dáadáa ó yẹ kó mú yín sí isolation níbẹ̀ ṣe wà ó yẹ kó so yín mọ́lẹ̀ sínú isolation ẹnu ọ̀yẹ́ Òṣogbo ẹ máa gbọ́ nǹkan tó sọ jàre wọ́n ní oríṣiríṣi this is from my show plug by the way wọ́n ní oríṣiríṣi ẹ̀sàgbàdọ́gì is mi ò fẹ́ pe words ẹ̀ is b-mailing ó yẹ kó ti yẹ yín ó dẹ̀ tó ń threaten ìbílẹ̀ over what now ó yà mí lẹ́nu ṣé dandan ni kéèyàn ṣe advert náà by force mọ́mọ́ ṣé dandan ni ṣé dandan ni kó gbé advert tó bá jẹ́ mi ní ìbílẹ̀ ọlọ́run màá dẹ̀ wá gbé advert fún dọ́ka sókù nǹkan tí bàbá ńlá kú bàbá yín fẹ́ ṣe sí now by force this thing really pay you oya now by force ó ní 30 million máyì sọ pé òun ò lè afford ẹ̀ kó lé kó gbà kó dìjà ó ní kálukú máa lọ́lé ó wá ń threaten ẹ̀ ó tún sọ pé òun retí ìwé kan tí ó ń bẹ ẹ̀jà níṣẹ́ bí ìwọ ló kọ́kọ́ ló kàn sùn ló jíjọ kan ó yẹ pé àrùn ọpọlọ yẹn tó máa ń wá tó máa ń lọ yẹn ó kàn sọ sí ẹ lórí ìbílẹ̀ ló lọ náwó mú I don't understand ìbílẹ̀ ló lọ náwó gan ó tún sọ pé ìbílẹ̀ ló rán dọ́kàsì jáde ìbílẹ̀ ló create page fún dọ́kàsì àbí ìbílẹ̀ ni godfather dọ́kàsì torí kò yé mi ìwọ nìkan ló máa ṣe wèrè ló máa pín wèrè ṣe ló máa dá nìkan ṣe wèrè ṣó gbádùn ṣáyà ẹ ó ní ìyá òfò how many people would you fight God bless you exactly my point ẹ bá mi bèrè lọ́wọ́ mọ̀mọ́ àjàrà bùkà pé èèyàn mélòó ló fẹ́ bájà within the space of 3 months Dorcas mọ̀mí gbé bọ́dì godfather alábìkẹ́ mẹ́gà kí náà kọ orúkọ ìbílẹ̀ ìyábọ̀ mm nàìjẹ́jẹ́ mm dé o mo tẹ̀ sọ fún mm mo ní fẹja gbígbẹ ránṣẹ́ sí ìyá bóyá ebi ló ń pa ìyá because I don't understand ẹ̀yin ìwà mm kọ́ lẹ́jọ́ ń ṣe kíní lẹ́jọ́ ń ṣàbòsí dọ̀kásì là tó ń kó fún dọ̀kásì wotowoto o tún mm lẹ́nu ìjẹta o tún bàjá ṣé wọ́n fi ìdà ṣe ẹ́ ní ìwọ ìyá ẹ̀ wọ́n kàn rí ìsàkó ẹ̀ láàrin rẹ̀ o tún ti gbé ìbílẹ̀ wà lórí géèmà kí ni ìbílẹ̀ ṣe speaker ní ìbílẹ̀ ni ṣé jọ́nà mọ̀mọ́ do you understand one thing pé ìbílẹ̀ cannot tell anybody what to do on this social media in fact I go post ìbílẹ̀ advert ó yẹ kí gbogbo èèyàn wá máa post advert ìbílẹ̀ ni èèyàn tó bá fẹ́ kú ni kó kú èèyàn tó bá máa kú ni kó kú àtàtàkì yẹn ló máa pa ẹ́ kí ló wà nù pé wọ́n gbá ok Dorcas mo máa gbé advert mọ́ mi GC sórí page mi ẹjọ́ ṣé Dorcas tó máa ké lórí yẹn ni tí bá gbé advert mọ́ mi GC kí ni big deal kó dá ṣe rí ilé ayé yìí wọ́n ní ẹ máa bá olórí rẹ̀ rìn you don't mingle with people that has this low self-esteem low IQ low everything gbogbo nǹkan lọ́nà fi jẹ́ mọ̀ wọ́n yá if I post advert mọ́ mi GC Dorcas will not say anything the more the merry. If I post anybody advert mo ń gbé talábìkẹ́ mo ń gbé advert fọlá kò sí advert tí mi ò kí ń post bá ti rí pé ẹni èèyàn tó dáa ní èèyàn gidi ni màá post ẹ̀ kò sí big deal what's the big deal what is the big deal kí là ń gbà lọ́wọ́ ara wa o ò ní ìdí láti gbowó lọ́wọ́ anybody kó tó post advert nǹkan tó lóun máa ṣe fún Ọlọ́run máa ṣe fún ẹ àwọn èèyàn tó náà máa rán sí ẹ láti fi bless ẹ Ọlọ́run máa rán wọn sí ẹ láti wọ́n máa sọ fún yà àwọn kan máa fún mi Insta bíbá mi lè porúkọ wọn mi ì tẹ̀mọ̀ nọ́mbà nìkan lórúkọ wọn jáde wọn ọ̀dẹ̀ kì í comment wọ́n dẹ̀ máa fún mi Insta regularly màá dẹ̀ máa wọ pé ta lè lè bá máa ṣe dúpẹ́ a lot of when God wants to bless you God will just bless you
But Momo feel like everything is monetary because I don't understand. What is the big deal? See, Dorcas, in fact, Momo, it's not because of you. Ni pé Dorcas if she advert ìbílẹ̀. Hope you understand. Maybe you are not getting that into your dumb sense. Pé kì í ṣe pé torí ìtìyín o. Everybody started advertising ìbílẹ̀ ní ìgbà tí Lizzy fẹ́ gbógun ti ìbílẹ̀ ni. Because ẹ̀yin lẹ máa ní vendor. Lizzy gbógun ti PS, ó gbógun ti Farida, ó tún wá gbógun ti ìbílẹ̀ nígbà yẹn. Ẹ̀yin lẹ máa ní vendor. Torí pé Lizzy ń bá yín jà, ó máa attack vendor yín. Lizzy was saying crazy things about, things tí ò tẹ̀ ṣe fetí gbọ́ àdẹ̀mọ̀ pé rán ni Lizzy ń pa. Lizzy was saying that wọ́n pààyàn sórí ilẹ̀ ìbílẹ̀, which was a lie. We all know. Pé irọ́ ni Lizzy ń pa torí pé kíni torí pé ó fẹ́ bà tiẹ̀ jẹ́, ó wá fẹ́ lọ bà tàwọn vendor jẹ́, so that by the time tóun bá lé vendor lẹ́yìn ẹ̀, o ò ní rí owó advert gbà. Nǹkan tó ń ṣe fún ẹ nìyẹn. Ṣèbọ́dọ̀ Lizzy òun ló tún padà sí. Ìwọ tó jẹ́ pé o ò ní róòrí, o ò ronú. Lizzy fẹ́ bà ayé ìbílẹ̀ jẹ́ ńgbà yẹn tó lọ ń parọ́ pé èèyàn kú sórí land ìbílẹ̀. Gbogbo aládẹ mọ̀ pé tí Lizzy bá ti lè mẹ́nu lórí èèyàn báyìí, bó ṣe máa bà tẹni yẹn jẹ́ ló máa wá. That is what make everybody start posting ìbílẹ̀. Wípé irọ́ ni Lizzy ń pa ọ̀, káwọn èèyàn lè mọ̀ pé Lizzy ń parọ́ ni ò, torí pé ó ń bá ẹ̀sà bíngò ìdẹ́ ló ń bá jàǹgbá yẹn. Momo ní antivirus ló ń bá jàǹgbá yẹn kó tó di pé lọ mú ìbílẹ̀ sẹ́nu tó dẹ̀rẹ̀ sí ń bá yí ọ̀tá ìbílẹ̀ jẹ́. And everybody stood by ìbílẹ̀. Everybody. No, àti ẹ̀ fi ṣe owó. Everybody stood by ìbílẹ̀ that irọ́ ni o, ẹ má dá Lizzy lóhùn, ẹ lọ ra lè lọ́dọ̀ ìbílẹ̀, wọn ò pààyàn sórí ilẹ̀ o, kò ní ẹni issue o. Saheed Òṣùpá ń polówó, King Saheed Òṣùpá ń polówó fún yàn. Ẹ mọ̀ pé integrity choke. Nǹkan tí gbogbo èèyàn rí nìyẹn tí Momo sọ pé torí ìtò ni Dorcas ó ṣe fẹ́ já ìbílẹ̀ gbà. Hey, Allah. I don't understand. I up to now, mo ṣì wà confused pé is this woman for real? Ìwà àti Dorcas dẹ̀ ń post máa yẹn. Ó ní ìyàwó ẹ̀ ti ra nǹkan lọ́dọ̀ òun rí. Ó ní since tóun dẹ̀ ti rí pé ẹni tí wà lórí social media wọ́n ti ń ṣe advert. What is the big deal? Kí ni big deal? Kárìkàpọ̀ yíyẹ ló ń yẹ ni nà ọmọ mọ̀. Tó bá tí Dorcas post ẹ̀ tí gbogbo ayé post ẹ̀, ṣebí ẹjọ́ one piece ni your vendor. Tí Dorcas bá post ẹ̀, what is the big deal? Ṣebí kọjá lè ta ni. Tí vendor yín bá tà dáadáa, ṣebí wọ́n máa fún yín lówó ni. Ṣé Dorcas bá yín pín owó advert ni? Wọ́n ṣiṣẹ́ wọn ní kẹwàá jẹ sàrẹ́ ẹ̀ lọ́jọ́ wọnú. Just imagine nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí báyìí nìyẹn. And she keep posting these people, saying that she already know them even way before they come to social media. It's not a big deal. Wọ́n ti ní Dorcas ò sọ pé ó yá o ìbílẹ̀ o ẹgbẹ́ advert yẹn wá gbé fún mi. She never said that. She never even know that Momo was stylishly jealous and envious for posting. Momo náà sọ wá advert fún. Momo náà ló tún sunkún pé kó má post ìbílẹ̀. Is that not sending a signal and a message? Wípé Momo kò fẹ́ kí ìbílẹ̀ rí ọjà ta kékeré, kò fẹ́ kó tà wàràwàrà. That is it. To me, that's the meaning I'm reading to it. If all the speakers decided to share ìbílẹ̀, ṣèbọ́jà ẹ máa fi move ni. Bẹ́ẹ̀ni. But Momo doesn't want that. Momo just wants it to be too high alone, so that instead of kí ìbílẹ̀ ta 100, tí ìbílẹ̀ bá ṣáà ti ta 5, ó ti wà okay. Ẹ má jẹ́ kó ṣe understand you see. Ògo ẹ̀ gbọ́dọ̀ búyọ lọ títí. And Momo was instigating pé kí ìbílẹ̀ ṣe kíni, kí ìbílẹ̀ disclaim Dorcas. I have never seen that before in my life. For what? Èèyàn gbé market ẹ sórí, ìwọ òun ò advertise mélòó gan ló ràn fún ìbílẹ̀. Tí ìbílẹ̀ bá gbé another kíní síbẹ̀, ó dẹ̀ ń bá mà yẹn ra. Kó tó gbé báyìí wọ́n ti rà tán, kó tó gbé báyìí wọ́n ti rà tán, àti gbogbo ẹ̀. Tó bá ti tún post àti ní estate kan tá ti fẹ́ parí o, Dorcas àtúgbé. Momo ò ní rí yẹn o. Ó ti jàjàjàjàjà lọ, ó ti wú ọmọ tóun fẹ́ bá tiẹ̀ jẹ́. Dorcas tó tún gbé àgbé sórí page ẹ̀. Ṣé Dorcas ló ń bá wọn gbowó ilẹ̀ ni àbí ọ̀dọ̀ Dorcas ló ń pèsè? Because I don't understand reason tí Momo fi ń bínú. I don't know. This thing has nothing to do with anything. But because in her heart, nǹkan tó máa ṣe ló ìwà ẹ̀. Ṣé ti understand nìsín? Wọ́n ní ìwà ọmọ ló máa ń jẹ́ kó mọ́ ṣòkè gbẹ. Ìwà ìyá yín òun gangan tó fi hàn pé tó bá jẹ́ pé òun nǹkan tóun máa ṣe nìyẹn, torí ẹ̀ ló ṣe ń bínú sí Dorcas. Because Dorcas is still looking confused pé àmà wá ṣe nǹkan. Ṣebí ká kàn polówó ọjà fún yàn ní kótà.
tí bá post Mommy GEC cream ń sìn báyìí ṣebí kan tà ní woman yẹn, she's a very good woman, lovely woman, and her cream is selling very well. People are recommending it. What is the big deal? What is the big deal? Don't worry, Ọlọ́run. People are recommending it. The cream is nice. It's a good thing. Oh yeah, ara wa àbí àwa ara wa náà ni àbálẹ̀ ṣe máa ń sọ. Èèyàn á gbé síbẹ̀. Dọ̀kásì fún ara ẹ̀ gan. Ṣé mo máa ń post dọ̀kásì sórí page mi? Àwọn tó wá súnmọ́ dọ̀kásì pẹ́kípẹ́kí wọn ṣe máa sunkún pé mo fẹ́ gba dọ̀kásì lọ́wọ́ àwọn. Just imagine. Àwọn ọmọ kéékèèké gan máa tó ọjọ́ àwọn tó pera wọn lágbàlagbà. Age is just a number. Àlìyá sọ. Age is just a number. Mo máa ń sọ kinní kan. Mo ní okay, owó mi ò lè fún dọ̀kásì lówó. Bí a mo dẹ̀ ti sọ, bí a mo dẹ̀ rò ni, bí a mo ṣe ń sọ ń sìn ni, I cannot even remember. Wípé but at least for the things she's doing for the women, empowering women and everything, for free, kò ní ìdàtí gbé advert wá sọ́dọ̀ mi. Dorcas for free. Anything she put on her page, I'm going to be putting it on my page to help her advertise her shop. That is nǹkan tẹ́mi plan láti ṣe ni. It's not shemo. It's just my intention. But this woman contributes to the society. That is it. Okay, which other way can we appreciate somebody that contributes to the society? If she posts her shop, I'm going to help her repost it on my page. No matter. So no matter no. Ó sì tún máa dá padà sínú society láti help a lot of people. That is just how it goes. Be life ṣe rí nìyẹn, kò wá complicated. Kò sí big deal no life. Dorcas is posting Ibile. It's not a big deal. Is there any contract between Ibile and Dorcas? No. Is there any monetary clinic between Ibile and Dorcas? No. There's nothing. And Momo is just skyrocketing. Like there's an issue. There's nothing. Money ìwà tí Momo máa wù tó bá jẹ́ pé òun, tó bá jẹ́ pé ọ̀dọ̀ Dorcas ni Ibile kọ́kọ́ wà, Momo á ti já bí Ibile gbà. Momo á ti já Ibile gbà lọ́wọ́ Dorcas. Ìwà tó máa wù ló ń jẹ́ kó máa ṣe kinní. Ibile has countlessly, you have asked him, ask his wife, they have countlessly tell you that there is nothing. Dorcas has done a show that there is literally nothing. There's nothing to worry about. I'm just sharing him out of the goodness of my heart. But you want them to put a disclaimer on their page. Lẹ́yìn tí ó ṣe wọ́n. Tí ó rò wọ́n ní gan, òun bá mi share ọjà nsìn. Mo ń tọ́jà nsìn, òun bá mi share. Èèyàn kan wá ní kí n máa disclaimer. Why would I want to do that? Wípé torí pé èmi ọ̀dọ̀ mo ti ń tajà tẹ́lẹ̀, kẹ́ni má post ẹ o, òun nìkan ló fẹ́ máa post ẹ. Ìgbà tí Queen Mother ń ṣe fíìmù, ṣó sọ pé anybody má post ẹ òun ni. Every publicity is a good, but àti bad àti good. Àwọn ọ̀tá tó ṣe ẹ rí pé Queen Mother gan dúpẹ́ lọ́wọ́ Lizzy, ó ní thank you for the free promo. Àtọ̀tá àtọ̀rẹ́ àtàwọn tó lọ sínú tíátà tó fẹ́ lọ wọ ẹ̀sìn Queen Mother, ara ẹ̀ náà ni kówó ṣàti pé ni. Àtàwọn tínú wọn ò dùn, kówó ṣàti pé ni. Àtàwọn tó yẹ ti Queen Mother, kówó ṣàti pé ni. Life is not a big deal. Kí ni big deal? Tí Momo bá tó bá kú lẹ́nìí, ṣé Ibile ò ní ṣe advert ẹ̀ nítorí I don't understand. Téèyàn fi máa wá múlé ayé kókókókókókó bíi pé òun nìkan ni. Ṣé Ibile ò ní ràn ní advert ẹ̀ tẹ́ bá kú dànù lẹ́ni? Kì í ronú ni. Ẹ máa gbọ́. Wọ́n ní, so Mr. Ibile should come and hold Dorcas down for you. Exactly, because I don't know. Ṣebí èèyàn tó bá jẹ́ pé ọlọ́rọ̀ ẹ̀ ló máa sọ pé okay o fẹ́ ṣe ti understand. Ibile and Dorcas, they literally don't talk. There's nothing between them. Kì í ṣe pé there is a cordial bóyá okay Ibile gbé Dorcas sórí ó ń ṣe kíní bí ìyẹn ni. But Momo wants Ibile to do a disclaimer for Dorcas. There is nothing to disclaim because there's nothing between them. And why do you want that? A woman that's literally always promoted gbogbo ìgbà tí Lizzy ń drag Ibile tó fẹ́ bà yé ọ̀tá Ibile jẹ́. Momo yóò ní speaker kò rí nǹkan kan sọ. Dorcas stood there defending Ibile bí pé òun gbọ̀ngbọ̀n náà gbé advert. Ṣé ni Momo ń wò bí orí igbó orí eku báyìí o? Tó ń wò bí orí asín. Kò rí nǹkan kan sọ. Gbogbo ìgbà tí Lizzy ń ṣe gbogbo ẹ̀ fún kò sí nǹkan tí Lizzy ò sọ, kò sí nǹkan tí ò ṣe fún Ibile. Dorcas was defending Ibile back to back. Èèyàn tó ti defend ẹ níjọ́ tó le,
èèyàn tó ti dúró tí ẹ tó ti promote ọjà rí tí ò ṣe kínní, why will I want to disclaim that person because you and this person is fighting? Momo will be fighting somebody, ó máa wá múyàn mí just like Lizzy. Ìwọ àti Dorcas ló ń jà, kí ló kan Harmony Estate? I don't understand. Kì í ṣe pé Harmony Estate ló dájà lẹ́ láàrin ẹ̀yin méjèèjì, kò tiẹ̀ mọ̀ pé ń jà gan. Ṣebí ìwọ ló gbé fídíò jáde wípé ìgbà tó mú Dorcas sílẹ̀ sí Nàìjíríà wípé o pé Harmony sọ pé òun ò mọ Dorcas ló bá tán. So why are you now jealous of Dorcas? It has clearly stated it from the beginning wípé it's not about ìlara ló kàn ń ṣe ẹ́. Bí Dorcas ṣe ń sparkle bó ṣe ń shine tọ́nà ń gbà fún táwọn èèyàn dúró tì, ìyẹn gangan ló ń bí ẹnu gbàgbé Momo. Ìyẹn gangan ló ń bí ẹnu, kì í ṣe ọ̀rọ̀ ìbílẹ̀ ó kàn fi ṣe kínní ní disguise ni. You are just angry and just hateful wípé ọmọdé yìí ó ń rí ṣe jù ẹ́ lọ, gbogbo ayé ń gbọ́ tiẹ̀, òun nìkan ni kò sí nǹkan gangan tó ń dùn ẹ́ nìyẹn, kì í ṣe ọ̀rọ̀ ìbílẹ̀ ó kàn fi ìbílẹ̀ ó kàn fi ṣe kínní ni. Deep down in your soul, you know that Dorcas is not even there's nothing to compete. Ìwọ àti Dorcas ẹ̀ kì í ṣe pé lórí social media ó jù ẹ́ lọ. Ìwọ náà mọ̀, you know pé lórí social media na your boss kó gbàgbé. Ó jù ẹ́ lọ. When it comes to talking, speaking, tó bá máa gbé ìwọ tó ṣe máa wá evidence kiri, ibo ló gbé sí. Dorcas àti mú evidence ẹ̀ jáde. This is this and this is what this person said, time and date with everything. Níbi tí wọ́n ti máa ṣe rádaràdà káàkiri tó máa tutọ́ sínú ìkarahun kiri. Olóṣì ó ti yọ̀gbìn inú ìkarahun jẹ́ ó wá gbé ìkarahun dání ó wá fi ṣé àwa ló fẹ́ máa fi yẹ alẹ́ gbogbo èpè tó ti ṣẹ́ gbogbo igi àṣẹ tó ti ṣẹ́ wo bá yẹ̀ ṣe rí lọ́jọ́ alẹ́. Ṣé ìsìn ló fẹ́ máa fi karahun dẹ́rùbà? Mi ìmọ̀ àwọn tó ń fọ́ fún karahun ó tún wá ń tutọ́ gbogbo ìtọ́ yẹn tó wá splash sí ẹ lójú. What a dirty woman. What a dirty woman. You look disgusting. O lè wá fọnú bẹ́ẹ̀ tó máa wà lórí bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ yẹn máa gbà ní. Olóṣì ó tutọ́ sínú karahun. What a disgust. Ó tún gbé sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ díẹ̀. Oh my God. This na person mama o. Ó tún gbé sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀. Kí ló ń ṣe ìyá yìí náà? Ẹ jẹ́ àmà kà lọ kà á síwájú. Only now you think you can use same Lizzy to bully him. Exactly. Ṣé mọ̀ pé Lizzy doesn't have issues with Ìbílẹ̀. Lizzy has issue with Ìyá Àjàràbùkà. Lizzy saw that Ìyá Àjàràbùkà ń gba advert. Lizzy realized that òun ò lè mú Ìyá Àjàràbùkà wálẹ̀, but òun lè ṣe kí ni, òun lè gba advert lọ́wọ́ ẹ̀. Lizzy went for the vendors. Torí Ìyá Àjàràbùkà ni Lizzy ṣe lọ sọ́dọ̀ vendor. Lizzy doesn't have issues with Ìbílẹ̀. Ìbílẹ̀ ò borí, kò sọ̀rọ̀ sírí, kò bá ṣe anything rẹ̀. But ìtara tó wà lára Lizzy wípé òun fẹ́ bà ti Ìyá Àjàràbùkà jẹ́. Momo ẹran Ìyá Òṣogbo yìí, pé òun fẹ́ bà ti ẹ̀ jẹ́, ìkanra ẹ̀ ló fi mú Ìbílẹ̀. The same Lizzy, the same Ìbílẹ̀ that took the fall for you in front of Lizzy, the same Lizzy ló padà lọ sọ́dọ̀ ẹ̀. Ṣó ti rí pé ẹran Ìyá Òṣogbo ni ẹ́, Momo. Ṣó ti rí pé ẹran kò ń gbọ́n kankan. Ó tún padà lọ sọ́dọ̀ ọ̀tá ẹ̀ léèyàn tó fẹ́ mú ẹ wálẹ̀ tó fẹ́ gbàjẹ́ lẹ́nu ẹ̀. Ó rí pórí ẹ̀ ò pé. Ó kàn ṣe palapala kiri. Ó wá sọ̀rọ̀ ẹ̀ di kíní, wọ́n á rotate ẹ̀ kiri. What a useless woman. You have mental problem, real one. Now you are now dragging the same Ìbílẹ̀ that Ìbílẹ̀ and Lizzy went to court. Ṣebí wọ́n lọ instigate gbogbo gbà yẹn pé because you were like you want Ìbílẹ̀ to finish Lizzy so that Lizzy will not come for you and your vendor again. Ìbílẹ̀ took the fall. Make sure him and Lizzy wọ́n lọ court torí tiẹ̀ kò tẹ́ lọ́rùn. Ìbílẹ̀ ọlọ́jọ́ tèmi ló máa fẹ́ bá tiẹ̀ jẹ́. Momo, the person that took the fall for you. Ẹ máa gbọ́. Only aren't you the one that set Ìbílẹ̀ up for Lizzy to drag? Tó ní gbogbo gbà yẹn ìyá máa ń galavant. Àdìsí kìlọ̀ ní Ìbílẹ̀ lélẹ̀, Ìbílẹ̀ ní ju ẹ lọ, Ìbílẹ̀ ṣe kíní kan ju ẹ lọ. Tó máa fi Ìbílẹ̀ galavant káàkiri. Wọ́n ní aren't you the one that set Ìbílẹ̀ up for Lizzy to drag and almost spied him? Oh, girl.
So it's Ibile that would hold Dorcas down. A fight that you started after she begged and begged you for 2 weeks. You started a fight unprovoked with Dorcas. She apologized. Every one of us were begging you. Olóòní gbọ́. Ó mẹ́pẹ́ ilẹ̀. Ọmọ yẹn dẹ̀ ṣe kíni? Ẹ dẹ̀ sunkàn ògiri ó dẹ̀ kọjú sí yín. Now you are now looking for somebody to tame Dorcas. Whoa, you better forget about it. Ibile cannot save you. Nothing can save you. Níbi tó wà yìí. Ó máa jẹgba tó máa fi kú ni. Nothing, Momo, can save you. Ibile cannot save you. Bẹ́ẹ̀ni. Ibile cannot tame Dorcas. Torí Ibile kọ́ ló dá gbogbo wàhálà. Ìwọ fún ara ẹ ló lọ dá wàhálà lẹ̀. Ìgbà tó mọ̀ pé ò lè gbèjà rẹ̀, kí ló lọ dá wàhálà lẹ̀ fún? Nígbà tó mọ̀ pé ò lè gbèjà rẹ̀, kí wá ló tó lọ dá wàhálà lẹ̀ fún? You know you cannot fight. Ìwọ ló dẹ̀ ràn mouth tó ń ṣe pé kiri tó tẹ́yìn release orin ìwọ àti olórin pàjáwìrì. Ìkòròdú Michael Jackson. Ẹ máa gbọ́. Ó ní a fight that you started after she begged and begged you for 2 weeks. Ẹ̀sà bully kò ní yẹ àgbà òfò. Tí kò ní dalẹ̀. It is always your pattern to bully and do PhD for the Sugomu that bring advert to you. You are Esther Obayeje. You fight everybody. She used to fight blindly. Ìyẹn ni ó yé mi. Ìgbà tó tún bá Queen Mother jà, tó sọ pé Queen Mother ò wọgbó lọ, Queen Mother ò sọ̀rọ̀ ẹ̀ di Harrison, Guam Nishu. Tí Ìyábọ̀ ò sọ̀rọ̀ ẹ̀ di Guam Nishu, kó wọgbó lọ, kó lọ máa bá òun Wọ́lá Banji Farms, ó bàjá. The woman was so truthful and tell you that I don't know Olabanji. Number one, Queen Mother kì í ṣe activist àwọn tó bá kidnap ọmọ ọlọ́mọ. Lẹ́yìn kan ṣe fíìmù. Ta ló mọ̀ tó ń fẹ́ pé ṣé ìbéèyàn tó bá mọ̀ ló máa sọ pé òkè o èèyàn báyìí tó bá béèrè òkè tí Queen Mother bá tẹ̀ pé anybody tó bá béèrè lọ́wọ́ ẹ̀ pé who is this person, kí ló fẹ́ sọ? Oní kí Queen Mother mọ̀ ìwọ ò ṣe lọ Nàìjíríà ṣèbí vendor ẹ̀ ni kó lọ Nàìjíríà kí ló dé tó ṣe ń pè kiri? Ìwọ ò ṣe lọ Nàìjíríà kó lọ máa wá Ọlábánjí ọmọ ọlọ́mọ lọ máa rán níṣẹ́ dé tó bọ́ mo máa ń ṣe bó máa ń sọ pé ọmọ gọ́vnà àwọn gọ́vnà máa ń pè àwọn sẹ́nétọ̀ máa ń pè àwọn politician máa ń pè àwọn kìnnìkan máa ń pè tó bá dẹ̀ ti ní issue vendor ẹ̀ ló máa pè gbogbo àwọn tó máa ń sọ gan ọlọ́pàá máa ń pè ọba máa ń pè ẹ̀ ó ṣe pé wọn lórí irọ́ mọ̀mọ́ ó ṣe pé gbogbo àwọn tó máa ń galavanti fún àyè ó bẹ̀rẹ̀ sí ń bá Queen Mother jà torí pé kò wọgbó lọ kó lọ máa bẹ́ Wọ́lá Banji mọ̀mọ́ yẹn ó ní problem o ó ní kíni ó ní problem. Wọ́n ní Esther Obayeje, you fight everybody. Esther Fijabi, same as Bilisi. Wọ́n ní mo sọ pé tẹ́ bá lọ wo ancestral tree Bilisi àti Momo, ẹ máa rí pé ilé kan náà kó má jẹ́ pé Momo ló bí Lizzy. Because the same pattern of madness ó jọ wà láàárín àwọn méjèèjì. Kó má jẹ́ pé ìyá Lizzy ó paradà ó wọnú Momo. Torí the same shikolo madness ó jọ wà náà àwọn méjèèjì ni. Ọ̀tọ̀ lèèyàn tó máa bá jà, ọ̀tọ̀ lèèyàn tó máa fi kọ́ra mọ́. Why is Momo acting coward? That's the bullshit. Bó máa sọ pé ó kàn takú láyà ni. Ìwọ ò ṣe face Dorcas tó ń bẹ jà. Kí ló dé tó ń mú tìbí lẹ́sìn? Why can't you face Dorcas? Ẹ máa gbọ́ ó ní you are Esther Obayeje, you fight everybody. Esther Fijabi, same as Bilisi, two olórí burúkú Aries on our spider space. Àwọn Aries dem and down. Àwọn ọmọ àlè Aries nìkan. Àwọn Aries man down now. Only two olórí burúkú Aries on our cyberspace. God will destroy you both. Àmì o, àmì sí yẹn. Ẹ máa fi kú ṣèfàjẹ ni láṣẹ Èdùmàrè. Èmi ò tiẹ̀ fẹ́ kẹ́ kú náà bọ̀, mo fẹ́ kẹ́ ronú pìwàdà. This ìyá àjàrà bùkà that needs blackmailing and threatening to win a fight. Money Lizzy ìyá àjàrà bùkà that needs blackmailing and threatening to win a fight. If you like, bully Harmony, bully Eleto, bully Iyabo, and whoever you think can hold Dorcas down for. Kò ní yẹ wá jẹ ṣége ya, we die here. Bẹ́ẹ̀ni. We die here. Momo did not understand one concept.
The more you bully all these people because of Dorcas, the more we will not leave you. Show ọkọ tó ti fi ẹ́ sílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Show mo ṣá. The more you bully anybody because of Dorcas, Sisi Alagbo ọ̀rọ̀ tó mú wọlé torí pé o mọ̀ pé Sisi Alagbo Dorcas yẹn advertise Sisi Alagbo. O mọ̀ pé ọmọ yẹn ń tàgbò dáadáa, ó dẹ̀ ń tàjò ẹ̀ lọ. Ìlara ló ṣe tó fi lọ bully Sisi Alagbo. Let me tell you one thing. Kò bully gbogbo èèyàn tó wà ní ayé yìí. Mọ̀mí Rosula o, everybody tó súnmọ́ Dorcas o, àní fi ẹ́ lẹ̀. One thing that promise ẹni, ó máa jẹ̀yà kú ni. Àní fi ẹ́ lẹ̀. Your vendors will be seeing this now. They will be checking it. Pẹ̀lú bó ṣe ń display madness yìí, bó ṣe ń look unstable yìí, wọ́n máa yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní wọ́n ní renew contract. Wọ́n máa yọ ẹyọ kọ̀ọ̀kan nígbà lẹ́yìn yọ ọ̀dànù. Wọ́n máa yọ kúrò lọ́dọ̀ ẹni torí kó má lọ ṣetán kó má lọ ba ayé tiwọn náà jẹ́. Torí ayé tiẹ̀ ti bàjẹ́. O mind tèèyàn tó bá máa bàjẹ́. Nǹkan tó ṣe yẹ kó lose ìbílẹ̀. Ayé ẹ̀ ti bàjẹ́ mọ́mọ́. Ayé ẹ̀ ti bàjẹ́. Gbogbo nǹkan tó wá ń ṣe fún ìbílẹ̀ ṣó wọ́ ọ̀tẹ̀ ni. What has ìbílẹ̀ done to you? Ìwọ ò ṣe máa jókòó kó máa ronú pé bọ́mọ yóò dẹ̀ ṣẹ̀ mí o. Because you feel like you can tell a grown-up man níwọ tó lè wọ Nàìjíríà mọ́ àti Dorcas tó máa ń fò lọ Nàìjíríà as she likes. Ó wá ní kí ẹni yẹn lọ disclaim Dorcas torí pé wọ́n fẹ́ pick ẹ. Who do you think you are? Nǹkan tí ò kì í yé mi ni. Ibo ló máa ń gbére ẹ sínú? Because you are looking for pick me, a grown-up man. Ó wá ń sọ pé kó máa disclaim èèyàn kan just because you want them to please you. Eré wo ló ṣe náà? Ìwọ tó ò já mọ́ anything, tó ò já mọ́ anybody. Tó bá jẹ́ pé o mọ̀yàn sí Naija ni bó ṣe máa ń claim ni. Ṣó yẹ kó o pe vendor? Vendor is strictly because ìgbà tí wà àtìbílẹ̀ tẹ̀ don't sign contract. Ṣó sọ fún ẹ pé òun lọ máa bá ẹ pé IG. Àbọ̀ òun máa bá ẹ wẹ́yàn kan kiri. Strictly on advert ni wà àtìbílẹ̀ wà. There is no familiarity or anything. Strictly based on advert. You breached the advert contract now, Momo. You breached it. Anything tó bá ṣẹlẹ̀ sí anybody ní team ẹ àbí anything, what are you calling ìbílẹ̀ for? Ṣé bó sọ pé ọmọ ọba ọmọ ọlọ́pàá ọmọ gbogbo wọn ní Nàìjíríà? So why are you calling ìbílẹ̀? It's just skinny. It's just a vendor that just wants to advertise his business and go. Why are you bullying him? Gbogbo contract ẹ sign owó tó jẹ́ ṣé kò sàn ni ó ti sanwó ẹ̀ fún ẹ náà. Kí ló dé tó wá ń bully ẹ̀ ń sìn? Ṣó ti rí pé alájẹsẹ́ ni ẹ́? Nǹkan tó bá ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ ló mọ̀. Gbogbo ìgbà yẹn, harmony ni ọmọ ẹ̀ dáadáa ni. Kí ló wá ṣẹlẹ̀ ń sìn? Ọmọ ìwọ̀n ò ṣẹ́ o. Ṣó ti rí pé gbogbo àwọn tó ń come for ń Ìyábọ̀ ò ṣẹ́, Dorcas ò ṣẹ́, harmony ò ṣẹ́ o. Bọ̀ wèrè orí ẹ̀ yẹn. Ó tún ti ṣe kí ni? Ó tún ti bù ẹ́ jẹ. Sórí wàá jẹ ṣégé ìyà lọ́wọ́ wa. Ìyá ò ṣì ìyá játijàti. Wàá jẹ ìyá tó ń ṣe party 65 tí ò sọmọ ẹ̀rọ kan tó yọjú, tí ò sọmọ ọmọ, tí ò séyàn kankan tó fi ilẹ̀. Àwọn ọmọ ẹ̀ tó ti cancel ẹ̀ pé àgbà òṣì lélẹ̀ kó má lọ fi tiẹ̀ kó bá wọn. At the end of the day, ìjà kan ló jà kúrò ńbẹ̀ ni. Ìjà kan ló jà kúrò ńbẹ̀. Ẹsẹ̀ wọlé báyìí wọ́n ní ọ̀tọ̀ lèèyàn tó ń ṣe party. Ó wá lọ ń dúró síwájú wọn, ó wá lọ ń jó bíi pé kò sẹ́nibody tó wá. Orí bíbẹ̀ ṣe scanty. Ó ti fi jà bí, ó ti fi lé gbogbo èèyàn gidi lára ọ̀dẹ̀. Mọ́mí Lọ́rẹ́ Martins ò ṣe nǹkan kan fún wèrè yìí o. Kó tó di pé ó mọ̀rọ̀ Mọ́mí Lọ́rẹ́ Martins. Kó tó di pé ó mu sẹ́ni. Torí kí ni? Torí Dorcas. Torí I don't understand. Kò sí nǹkan kan tó lè ṣe Sabingo. Ó jẹ́ gbàfọ́ náà kó gbàfọ́ rí. Kò sí nǹkan kan, kò sẹ́nibody tó lè stop Dorcas. Understand that, know that and know peace. Kò dẹ̀ sí anybody tó lè bring her down. Bẹ́ẹ̀ ni. Kì í tiẹ̀ ń ṣe ìwọ tó ti ṣubú fún ààrẹ. Kò sẹ́nibody tó lè lé Dorcas lórí social media. Kò sí bàbá ńlá anybody tó lè gbàkàtà lọ́wọ́ Akítì. Kò dẹ̀ sẹ́nibody tó lè stop ẹ̀. Torí kò sí inú yín tó ń bọ̀. Kò sí inú yín tó ẹ̀yin kọ́ lè ra fóònù fún. Ẹ̀yin kọ́ lè ra data fún. So just get that into your dumb skull. Kó lọ wá ṣẹ́ṣe. Kó lọ wá ṣẹ́ṣe, kó lọ wá nǹkan gidi ṣe pẹ̀lú life. Gbogbo nonsense tó ń ṣe kò máa wọ́ ọ̀tẹ̀ mọ́. Kò máa ṣe kí ni kò máa wọ́ ọ̀tẹ̀ mọ́. Ìyẹn àgbà òṣì àkùkọ gàgàrà tí ò fẹ́ kí mi ò ga. Ìyẹn àgbà játijàti. Tẹ́ bá ti ń rí ọmọ kékeré tó bá ti ń ṣe dáadáa tó ń ṣe dáadáa jù yín lọ, ìlara máa wọlé ni. Ó ní fan base ẹ̀yẹn inú bí ni. Ó ní foundation ó ń bí ẹnu. Gbogbo achievement ọmọ yẹn wọ́n fún lówó. Wọ́n tó fún baby ní nǹkan kíní gan. Nǹkan 1 month, nǹkan 7 months, nǹkan némi. Gbogbo ẹ̀ ló bí ẹnu. Ó tún bọ́ ọmọ kékeré, baby ó tún bá ń du owó. I don't understand. Ṣé o ti wá broke to that level ni? Ṣé o ti wá broke to that level ni? Àwọn ewúrẹ́ wọn á fi ẹlẹ̀, wọ́n á jẹ́ kó máa jẹ gbagiri, wọn ò tiẹ̀ dá sí.
ẹ wá jẹ́ kí ìyá yín kó wá máa ṣẹ̀sín kiri, wọ́n wá fi ìyá yín pa, àwọn ayé fi pa, àwọn warriors fi pa, ẹ̀yin ò tẹ́ lè ṣe ṣóò kẹ́ defend ẹ̀, update nìkan lẹ́ ń drop ẹ fi ilẹ̀ pé ẹ jẹ́ kó lọ máa jẹyẹ, jẹ́ kó lọ máa tẹ́, ẹ̀yin yín ti polúkú muṣu. ẹ wo òun náà rèé o Momo, you go ṣe kí ni, you go feel am as if you want to die, but you no go die, manage, that is it, you no go die, manage.